ọlọ́run àbíọ́ àtúndé náà ni báwọn bàbá wọn ìwà Islam àtàfà wa ní bá ń sígbà tí ètò Ashabul Janna yìí bẹ̀rẹ̀ yóò ti máa lọ́dún mélòó kan nísìn ẹ̀yin lẹ́ẹ̀mọ́ wáṣà ẹ̀yin lẹ́ẹ̀mọ́ wáṣà níta sọ́tà yóò fi ní ẹ pa ọlọ́run níjọ́ jáde láti ẹnu yín níta sọ́tà yóò fi ní ẹ má wò mọ́ gbogbo bí wọ́n ti ń ṣe wá àti ọlọ́run níjọ́ jáde lẹ́nu yín àtàfà wa náà ọ̀là àmínà ọ̀là àmínà torí pé kí ni lawla salihun la fasadatil ardu bí bá sọ láwọn ẹni rí la fasadatil ardu ilẹ̀ ọba bàjẹ́ yányán àwọn ẹni rí tí ń bẹ lórílẹ̀ ni wọ́n ń túnlẹ̀ ṣe eléyìí ò gbọ́dọ̀ bàjẹ́ bí irú àkíyèsí kan nísìn ọmọ tí adájọ́ kú fún nítorí pé ó gbẹ́ díẹ̀ àwọn èèyàn tí wọ́n ń pè àwọn tí ẹ̀yin tẹ́ lágbára ẹ gbà kalẹ̀ ẹ rà kalẹ̀ adìẹ lásán. sẹ́ẹ̀lì olóró ni àbí bó ti rí mi. àfa mi làfàṣàdá ti là á dùn náà. àní ẹni tó gbá díẹ̀ tí wọ́n ní wọ́n pa ṣe é kàn sọ lọ́rọ̀ lọ́wọ́. wọ́n dájọ́ fún ni ṣé bó ti rí náà. bó ti rí náà nù. ẹ má ṣe wá sí lọ. làfàṣàdá ti là á dùn bàbá wa ìwà Islam bàbá ń wò yín lẹ́gbẹ̀ẹ́ wọn báyìí ẹ̀rù máa ń bà wá. ẹ̀rù bá wò mí torí pé kí ni ọ̀bọ igi súnmọ́ igi lọ́bọ fi ń yọ bàbá lè jẹ́ sí wa àfáà lè jẹ́ sí wa ẹ̀ ní máa padà sí ibú. lawla salihun bí ẹ bá sọ láwọn ẹni rẹ la fasadatil ardu ilẹ̀ ó bàjẹ́ yányán àti wàá gbọ́ adìẹ ẹ̀sìn dájú gan ọkú fún àwọn tí wọ́n gbé tírílíọ̀n àwọn tí wọ́n gbé billions àwọn tí wọ́n gbé millions àwọn tí wọ́n gbé títì fún tí wọ́n ò ṣe tí wọ́n dowó sápò gbogbo àwọn eléyìí ń bẹ ńlẹ̀ ẹnìkan kan ọ̀dájọ́ ọkú fún wọn aládìẹ àwọn ènìyàn rẹ wọ́n máa ní ẹ má jẹ́ ó lọ báyìí ẹ má jẹ́ ó lọ báyìí ẹ bá wa ṣàtúnṣe rẹ̀ ni àfáà ní lawla salihun la fasadatil ardu bí ẹ bá sọ láwọn ẹni rẹ ilẹ̀ ó bàjẹ́ yányán wa lawla sultan la akala an-nasu ba'duhum ba'd bí ẹ bá sọ láwọn ọlọ́lá àwọn ọlọ́lá rẹ kèése tó jókòó lé gbogbo ohun tọ́lọ́run ṣe fún níkẹ́ gbogbo ohun tó sì ní níkẹ́ ọ̀hún kèése tó rí ti ẹnìkan lọ́lọ́run fi ṣe fún ọ. bàbá wọn wà sí àgbáyé ọlọmọsà bá wa kẹ́ wọn wọ́n kọ orin kan fún wa wọ́n ní bọ̀ bá náwó tó ní yóò sì máa pọ̀ sí i ọ̀wá lówó ìwọ nìkan wá jókòó lé ọ̀nà tí ẹbí rẹ̀ tí ò jẹ́. ما لك إلا شيء تقدمه ìfẹ́ jọ fanásí ò bàbá wa ni wọ́n ní òní. وكل شيء آخرته تلف ما لك إلا شيء تقدمه. bó o ṣe dájú bọ́lọ̀ ń bá dájú tí ẹlẹ́yìn bó ló gbé gbà. وكل شيء آخرته تلف. kò sí tó ṣe fáàrí owó tó ní ò ṣe fáàrí bọ́lọ̀ wọn ò bá yà sí ọ̀tá ló fẹ́ ràn ọ́ lọ́wọ́ ó ní mo try gan ni mo gbìyànjú nígbà tá a fi ń tẹ̀ lọ́kọ̀ tá ń lẹ́sẹ̀ lọ bí báyìí kan tó wá di pa àwa náà wá lówó sọ́gbọ̀n rẹ ló fi wá succeed. للفقر عار ولا الغنى شرف. bí ẹ bá sọ láwọn ọlọ́rọ̀ àbáwá jẹ́ túnmọ̀ bí kí n lò pé. للفقر عار ولا الغنى شرف ولا السخاء في طاعتي شرف. ibì kan ló ti kọ́kọ́ pìlì orin yìí tẹ́lẹ̀. ما لك إلا شيء تقدمه. kò sí nǹkan kan
tó fẹ́ dé bá wájú Ọlọ́run. إلا شيء تقدمه àyàfi tó bá tì síwájú. وكل شيء آخرته تلف. ìtọ́ bá tì síwájú ni Ọlọ́run ṣe kí ó ń pín gbogbo ẹ̀ ní ìwọ tó bá wá pín owó fún mà pé ẹbí rẹ̀ wọ́n gbọ́dọ̀ jẹ́ ń bẹ́. àwọn tí wọ́n bí yín bíra yín wọ́n gbọ́dọ̀ ná ń bẹ́. èdè kan wa ọmọ nìkan lọ́kàn lómi ọmọ nìkan àtìyàwó rẹ̀ kò rántí wípé àbúrò mi ní ẹ̀gbọ́n mi ní ọmọ àbúrò mi ní ọmọ ẹ̀gbọ́n mi ní. ọlọ́kadà kan gbé mi nígbà tí ń bọ̀ wá ó ní ṣe ìbínú pé ń sáré wọ́n pọ̀ létí wọ́n retí mi ni o mo ní wọ́n pọ̀ létí oníbẹ̀ ni wọ́n retí pé kí ni mú wálé láàjẹ́ yàrá àmà tẹ́bù sí ń tẹ̀ yìí. ẹ̀yin olówó ẹ̀yin ọlọ́lá tọ́lọ̀ ń bá ṣe fún yín nítorí bá ṣe fún yín ẹ̀ ṣírò rẹ̀ tètè wá fọ́ lónìí tó wà láyé yìí tètè fọ́ kalẹ̀. قدم ولكن بخير أنت مالك. bàbá wa ìwà Islam. بلا رياء ولا عجب ولا شيم. wọ́n gbé olówó fẹ́ kú ọba ni wọ́n wá nínú tírà lọ́wọ́ ara tẹ́ ẹ̀kọ́ wa náà nù sá. ọba yìí wá fẹ́ kú wọ́n wá sọ fún àwọn ọmọ rẹ̀ pé ẹ dákun ẹ̀yin ọmọ mi yìí ìjọ tó ń bá ti fayé lẹ̀ oorun àkọ́kọ́ sùn nínú sàárè òun ẹ má jẹ́ kó òun ó sùn o ẹwẹ́ nìkan tí ọba òun sùn ni àwọn ọmọ wa ń ṣe mọ̀ yìí pé bọ́ ọba kú káwẹ́ nìkan tí ó kọ́kọ́ sùn nínú sàárè rẹ̀ ká tó gbé ọ síbẹ̀ ó ní bẹ́ẹ̀ ọba fayé lẹ̀ ọlọ́mọta wa ló sì. Àmín. wọ́n jà mọ́ọ̀sì. Àmín. wọ́n wá kéde ọba kú o tàlágbé à ń wẹ́ nìkan tí ó kọ́kọ́ sunú sàárè yìí kó tó di pàgbọ́ ọba síbẹ̀ á fún ní iye mílíọ̀nù báyìí ọkùnrin kan wá jáde kò ní nǹkan kan tálíkà ni wọ́n wá gbé síbẹ̀ ń ṣọ́ọ̀tì ẹ̀ kéékèèké nígbà tí wọ́n gbé síbẹ̀ nígbà tó di láàrin òru àṣẹ́ni tí wọ́n gbé síbẹ̀ yìí tálíkà ọlọ́run paraku tó jẹ́ olókùn kan ó ní ọ̀bẹ tí fi pa kókó ó sì lẹ́sìn onígbà tí màláíkà dé nàkírí àti nàkárà ó ní wọ́n béèrè ìwọ arákùnrin nǹkan báyìí ló ní láyé tó wà ó tó di pé gbé ọ sínú sàárè ọ̀bẹ tó fi kókó bí tó ti ń lọ pa kókó ń gangan orí ilẹ̀ bí tó ti ń pa kókó sọ lẹ́tọ̀ọ́ sí kó pa kókó lórí rẹ̀ ṣé wọ́n lo nílẹ̀ tó ń pa kókó lórí ẹ̀ okùn tó ń mú káàkiri tó fi ń so ẹṣin rẹ̀ mọ́lẹ̀ ṣé wọ́n lo ní níbo lo ti rówó rà ẹṣin gangan bó ló ṣe jẹ́ tiẹ̀. ìbéèrè yìí ni wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ tí di pélé mọ́ àwọn tó ń wá kú sàárè málákà. Malaka illa shay'un tuqaddimu. àwọn wú sàárè nígbà tí wọ́n wu dídì rẹ̀ tí ó dìde ń bẹ̀ sọ́gbọ́n yèpẹ̀ lójú nù báyìí ó fẹ́rẹ́gẹ́ ni wọ́n wá ń lé ẹ bá wa mú kó wá gbowó kó wá gba 5 million tá a láàfún kò dúró wọn á lọ ka mọ́lé èyí ṣètò ọ̀họ̀ ó ṣiṣẹ́ òṣìdúró gbowó ó ní kíni owó kí lòun fẹ́ gbà inú ibi tí wọ́n gbé òun sí oríṣiríṣi ìṣirò ni wọ́n ní kó wọn mọ̀ sí mẹ́. àṣẹyìn tẹ lówó lawla sulita la akala an-nasu ba'duhum ba'dan bí ẹ bá sọ láwọn àwọn ọlọ́lá kan wọn á wo sunsun wọn á fún àfa mi mọ́tò ẹsẹ̀ lẹ́rìn irú bàbá wa ìwà Islam mọ́tò wọn ìpè méjì kèpè mẹ́ta ẹ bá wá lówó rẹ̀ yọ ni ètò tọ́lọ́run lẹ wá ń ṣe ní Diamond ní gbogbo ìgbà yìí mọ́tò ni
àbátẹ́rí pé lọ kí asámúbì kan yọ lọ lóru yọ lọ kí yọ náfìlà lóru fún wọn ẹ ràn lọ́wọ́. ẹ tẹ́rí pé kọ́ mọ́sálásí kèrí parí láti bí ọdún 10 ẹ bá a kọ́. agbá mọ́sálásí atún mọ́sálásí ṣe tí ò rí Mákà lọ ẹ fi ẹran. àbánilẹ́wọ̀n sultan la akala nasu ba'duhum ba'dan bí ẹ bá sọ láwọn ọlọ́lá àwọn apá kẹyàn bá máa jẹ apá kẹyàn ni sáà wá bá débẹ̀ báyìí bí tí ń fi kọ́ sí ọ̀wà ní lẹ́wọ̀ lẹ́lu ulama bí ẹ bá sọ láwọn àfáà lakana nasu kullihim kalbaha'im lakana nasu kalbaha'im. لولا المعلم لكان الناس كلهم مثل البهائم ما قرأوا وما كتبوا. bí ẹ bá sọ láwọn bàbá wa ìwà Islam àtúrí wọn ní bóyá Jẹ̀bú wọn wà lánàá àbí jẹta Àdó ẹsẹ̀un Àdó Ọ̀kadà junction mo wò bí ẹ bá sọ láwọn àfáà báyìí. لكان الناس كلهم gbogbo àwọn èèyàn yẹn wọn bá dì ní. مثل البهائم ẹranko ni wọn bá dà. ما قرأوا وما كتبوا. wọn ò ní lè kọ́ wọn ò ní lè kà. مثل البهائم ما قرأوا وما كتبوا. bá sì bá ń ṣe ní mẹ́sílà. مثل البهائم ما قرأوا وما كتبوا. ọlá àwọn àfáà báyìí là ń jẹ bàbá wa ìwà Islam àpadà sí ibò oníkan yín oníkan bàbá wa àfáàgbà bàbá wa Bukhari bùnú Musa àgbáyé bùnú Zainu àgbáyé ọlọ́ba wa sànú àfáà wa akramakallah. a wà lórí ètò ashabul janna humul faizun. ọlọ́dà kò sí àwọn náà lọ́mọ àlìjánná. Àmín. kéèyàn máa tọrọ rẹ̀ kalẹ̀ ọlọ́mọ sì wá lọ́mọ ná ọlọ́mọ sì wá lọ́mọ àlìjánná. bí ẹ bá ti ń gbé ètò yìí tí wọ́n ní ashabul janna humul faizun nítorí dáa ni kò ní Allahumma ij'alna min ashabul janna. àdàkùn ṣe wá ní ara alẹ́ àlìjánná ṣe wá lẹ́yìn tí ó wọ bẹ̀ tí ó máa gbé bẹ̀ tí ó sì máa gbádùn bẹ̀. anabi wa Muhammad sallallahu alaihi wa sallam Allahumma a'udhu bika minan nar anabi ọmọ tọrọ nínú ọlọ́run dákun fi sọ́ọ̀rẹ́ sọ́wọ́ o wọ́n sì bí lọ́mọ náà o wàá sàálùkà min al-janna dákun ọlọ́run wá sí ọlọ́mọ àlìjánná. يا رب لا تجعلني كافرا أبدا. abaki afọ olóúnjẹ tá abaki afájẹ tó ma wí. واجعل سريرة قلبي دار إيماني. واجعل mo nífẹ̀ẹ́ jẹ́ nìkan sun سريرة قلبي ìpadà fẹjọ́ rẹ̀ sùn òun tọ̀ kún ó kìlọ̀ fún kọ́mọ̀ máa sùn lérí ìdúró mọ́ kọ́mọ̀ kìlọ̀ fún tọ̀ afáwa Asadosi ni famous ni. famous tọ̀ ọ̀dà afá yìí ni Muhammad Kamadi. يا رب لا تجعلني كافرا أبدا. àwọn náà wí bẹ́ẹ̀ ọlọ́run wọlé àwọn wàlí ọlọ́run tí máa wí bẹ́ẹ̀ la taj'alni kafiran abada ọlọ́mọ ṣe wá ní kèfèrí. يا رب láì tí máa fi gbá borí ọlọ́run mọ́lẹ̀ tí ọmọ ọlọ́run sí kan. كافرا أبدا. واجعل سريرة قلبي دار إيماني. gbogbo yìí tẹ́ ń gbọ́ wa lérí ètò Diamond àwọn ìyá wa kan bẹ nísìnyí wọ́n ti dúró àwọn bàbá wa kan bẹ kódà àwọn tí wọ́n wà ń di òfì ẹ̀rí ilé ní àfa wa ibi tẹ́ gbé wa lọ lákọ̀ọ́kọ́ ni wọ́n ń ṣe mí pé ọlọ́run dákun járí sí fa ọlọ́run járọ́ náà gbé gbà fa ìgbà tẹ́ ń gbé wa lọ wọ́n ní gbólóhùn tí mo kọ́ gbọ́ lẹ́nu yín ni pé ẹnìkan gbádìí ẹ̀ afa yìí sì dákẹ́ wa iyyaka wal amana min makri rabbina. wa iyyaka wal amana min makri rabbina. law fuqita atiraban bi kulli fadilati. walau fuqita atiraban bi kulli fadilati. ọgbọ́n rí. وإياك
والأمان من مكر ربنا Ọlọ́run bá ń kẹ́ bàbá wa gbọ́ oníwàásí àgbáyé. وقت أترابا بكل فضيلة Wa iyyaka afa lọ́dọ̀wọ́ rẹ ibi tọ́lọ ní láti gbé ọ̀rọ̀ láti gbé lónìí òun wọ́n ló sì dálẹ̀. وإياك والأمان Wa iyyaka wal amana min makri rabbina. وإياك والأمان من مكر ربنا Walau fukita atiraban bi kulli fadilati. ولو فقت أترابا بكل فضيلة Afa wọlọ́jẹ́ wọlé yìí Ọlọ́run ọba ní àdírẹ́sì àwọn èèyàn láyé pọ́nà tẹ́ gbà sórí rere. Kí ló wá ń wí fún wọn ní gbólóhùn ẹyọ kan mo fẹ́ bá yín sọ tẹ́ ẹ bá ti sọ dáadáa ẹ sì ní sórí ibú. وإياك والأمان من مكر ربنا Ó ní wa iyyaka ọjọ́ bí pé ń gbẹ́ nìkan ṣoṣo wí èèyàn kan kó sósì kọ́. kìlọ̀ fún ọ Ń kìlọ̀ fún ọ má máa dákọ̀ fún ọ nígbà míì Ṣọ́ra. gbogbo ẹni tí ń. فقت أترابا بكل فضيلة Àyà Kùránì ni gbogbo àwọn tẹ́ bá sọ̀rọ̀ rí báyìí àyà Kùránì mọ́ máa tẹ̀lé. Àyà Kùránì kan lọ́gbọ́yé níbi ṣe kíni níbi sọ tí ń sọ yìí pípé ọdọwọ́ yín o ẹ má farabalẹ̀ fún ìyà Ọlọ́run o لا تأمنوا مكر wala ta'manu makra Allah ẹ má fọkànbalẹ̀ sọ la ya'manu makra Allah illa al-qawmul khasirun. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان أكرمك الله. الرجيم بسم الله الرحمن الرحيم La ta'manu makra Allah. لا تأمنوا مكر الله إنه لا يأمن مكر إنه لا الله يعمن مكر الله إلا القوم الخاسرون. إنه لا يأمن مكر الله إلا القوم الخاسرون má fẹ̀mí balẹ̀ sí ìyà Ọlọ́run o àwọn kan ò ní máa fẹ̀mí balẹ̀ sí ìyà Ọlọ́run ẹ wá gbọ́ tọ́lọ́run pé illa al-qawmul khasirun àfàwọn ìjọ tí ó bá jẹ́ olòfò láyé àfàwọn tí ó bá ṣòfò láfà yìí wá gbóyè lónìí ọlọ́wọ́ rẹ̀. وإياك والأمان من مكر ربنا gbogbo kò tẹ́ ẹ bá dì mú tí wọ́n ní ẹ ṣe dẹkùn fáyé kẹ́ ẹ ṣe dẹkùn fún tálíkà ẹ múra kẹ́ ẹ gbìyànjú kọ́dà bébí ọba payín ní dẹkùn ó fi bá tálíkà ẹ jẹ́bi náà payín à ń bèlè bébí ò lè payín. ولو فقت ولو أترابا ولو فقت أترابا بكل فضيلة kọ́dà gbogbo tó lè dìmú nípò gbogbo gbogbo tó lè dáa fún ọ tó ju kálukú lọ ni má jẹ́ ọ kó tàn jẹ bọ̀ ipe àwọn ẹlòmíì ọba jẹ fún wa àwọn ò lè wẹ wọn mọ́ ẹ̀wọ̀n rọrùn fún ọ. ọwọ́ wa ń pàwọ́ àwọn. sórí bó ṣe ní pàwọ́ lọ́wọ́ òun tó bá mú ara kó oògùn rẹ̀ ní kọ́ ọ má fojú kéré ìyá Ọlọ́run. Allah. oògùn rẹ̀ ní kọ́ ọ má pè kí lọ́lọ́run ó sè ẹ dákun gbogbo wa tí ń bá ń bẹ lọ́wọ́ kálukú tó fi sọ pé kí lọ́wọ́ Ọlọ́run ó sè dákun lọ jìnnà sí. وإياك والأمان من مكر ربنا ولو فقت أترابا بكل فضيلة. ولو فقت أترابا بكل فضيلة ẹ̀rí lẹ́ni ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ ó ti kọjá lẹ́nu afẹ́fẹ́ àwa tá a wí àtàwọn tí wọ́n gbọ́ Ọlọ́run jọ̀ọ́ wúlò fún wa. Àmín. torí bí èèyàn bá sọ̀rọ̀ irú ọ̀rọ̀ orí rédíò báyìí wọ́n máa ń wọ̀n ni èèyàn máa ń wọ̀n ni irú yìí tẹ́ sọ ní ẹ̀wọ̀n wá ni ẹ ti jù ú lẹ̀ Ọlọ́run jọ̀ọ́ wúlò fáyé. Àmín. èyí tèmi náà tún wá mọ ilé òun kọ́ mọ́ fi pẹ́ mo fi tara mọ ilé òun náà ti lọ lérí afẹ́fẹ́ báwọn Ọlọ́run dákun má jẹ́ ọkàn lọ lásán Àmín. Ọlọ́run jọ̀ọ́ wúlò. Àmín. ọ̀rọ̀ kejì ajẹ́tùmọ̀bí ọ̀rọ̀ kejì ni pé ẹ dákun ẹ jẹ́ á mọ̀ pé Ọlọ́run ọba ọbẹ̀ ẹ̀sà ni ó ṣera rẹ̀ lẹ́sà ẹ gbogbo náà mo tún olóhùn Ọlọ́run ọba gbogbo tí ń jẹ́ àpọ́nlé Ọlọ́run fúnra rẹ̀ kì í sọba tó yẹ̀yẹ́ kì í sọba tó ṣe kí ni ilé ìkà. إليك ما في إله العرش أشكو نوائبا وشمن الدهر من الدهر لا يكوى لها المتحامل من الدهر لا يكوى لها المتحامل من الدهر لا يكوى لها المتحامل. Ọlọ́run mọ́sá bá dúpẹ́ fáwọn àfáà wa
ẹ sami ni. àmín. wọ́n wọ́n ṣe àgbáyé kọ́dà tí wọ́n bá correct rẹ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ni wọ́n bá correct rẹ bọ́nà tí wọ́n kún ní mímọ́ wọ́n ń sẹ́ àlùbáríkà wọ́n sì pọ̀ tòun ti bẹ́ẹ̀ náà wọn ò fọwọ́ líle múyàn gbólóhùn kan lọ sọ tí wọ́n rí pé o ti mọ̀ ọ́ sọ lọ sọ́hún wọ́n mọ̀ wá sọ bí wọ́n ti correct rẹ̀ àfa yìí mo sì mí náà àfa yìí ọ̀gbọ́n gbólóhùn tó wí ni ó ní mí náà dáhàrì wọ́n wà tún un pin wọ́n fẹ́ kó àfa gbọ́ mi sọ̀ ń gbọ́ mi wọ́n náà sọ̀ ń gbọ́ mi sọ̀ ló wọ́n ń gbọ́ mi tí ń wí wọ́n fẹ́ correct rẹ̀ nù àyíwò àfa àwọn náà máa ranjú máa yàn correct mọ́ tó bá ti ranjú máa yàn correct kò ní tètè mọ́ ẹ̀kọ́ kan nu. wọ́n wọ́n ṣe àgbẹ̀ lè pè ṣé pípa kan bẹ̀ lọ́wọ́ rẹ̀ ń bẹ̀ wọ́n bá gbé fún wọn wọ́n wà mú báyìí irú tó o bá máa pè tó o pè dá o yóò wá kọ fún ọ kò ní wí kankan o yóò kàn tún kọ yóò sì gbé fún ọ padà ìwọ náà mọ àwò pé kíní tí mo wí ni wọn. ó ti pẹ́ sí ti máa wí bákan. ó sì ti pẹ́ sí ti máa wí kò ní ké mọ́ kò ní àwọn mọ̀álìmù nù. irú rẹ̀ mo lò fún ọgbà tó ń kéwú ni sórí pé ìjágbe mọ́ mo tó wá ti kí ni mo wá tún ké ẹnìkan ò lè mọ nǹkan kan tán ó máa kéwú làfà. إليك إله العرش أشكو نوائبا àfààní ilayka lọ́dọ̀ orí ọlọ́run إله العرش ọlọ́run ọba alẹ́ àràṣí tó ní alẹ́ àràṣí yányá ni أشكو نوائبا gbogbo wa yányá à ń kébò sí ti ń ṣe wáwádọ́ rẹ من الدهر لا يقوى لها المتحمل. o ṣeun ìtí alágbára rẹ̀ mímu yẹn ló ń try láti ṣẹ́dá àbí ẹ̀kọ́ Allahu Akbar orí etí alágbára àti gbé ẹ dákun tí ń ṣe láyé ṣé pa wá kágo níṣẹ̀lẹ̀ ẹ dákun ẹ jẹ́ aṣọ fọlọ́run ipa àwọ̀ ọ̀kẹ́ ipò yìí ipò yìí bó bá ti dé gbogbo nǹkan sì dé ẹ túkùn lọ́rùn ẹ̀ àtúngbọ́rò yìí láàárọ̀ yìí ipe wọ́n di díẹ̀ kan nínú stéètì kan gbogbo stéètì ń bẹ Nàìjíríà lẹ́wọ̀ ẹ̀kẹ́ ọ̀rọ̀ díẹ̀ kọ́ gbàtẹ́nìkan wà pé ìwọlé ẹ̀gbọ́n tó wọ́n wí ọlọ́rọ̀ díẹ̀ kọ́ ẹja wálẹ̀ kó bi 200 naira ẹni tó jẹ́ moderator ẹni tó sì lè dà bẹ́ẹ̀ èmi náà wá ń dáhùn láì ṣe pé mo gbé microphone lọ́wọ́ láì pé mo ní ìlò fóònù ìyẹn wá ń dáhùn pé Ọlọ́run bá kápẹ́ ẹ̀ bó ti jẹ́ kéèyàn rí nù Ọlọ́run kápẹ́ ẹ̀ gbogbo tó lé Ọlọ́run dẹ̀ Ọlọ́run wọlé àwọlé Ọlọ́run ti ń wí bẹ́ẹ̀. mina dari la yàtọ̀ wàhálà alimutahamilu. ti pa wọ ọ̀ka wẹ́yìn ní làáríjú anábì katanjali. وإني لأرجو anábì katanjali. وإني لأرجو أنها بك تنجلي إنك لي جاو وحزن ومعكل فإنك لي جاء وحزن ومعكل. ó ṣe wà fún àjọ tó máa bí eyín rẹ̀ ò ní ká orí wáyé ní àwa yìí láàrẹ̀jú أنها بك تنجلي alágbára kan ní kankan ìwọ náà ni tiwa ìtọ́ bá ṣe ló ṣe à ń retí ìsìpáyà rẹ̀ à ń retí kọ́ dáa fún wa wọ́n wá ní ẹni ẹ̀sà bí mo ti lọ nínú ayé tá a wà yìí ó tún wá dá àwọn kan lẹ́yìn ẹ̀sà ẹ má dá sáà pé àjúra wa lọ àṣà àjúra wa lọ kọ́dà ní mẹ́tọ́ àní ti jàkadì kọ́ kọ́dà ti jàkadì gan àjúra wa lọ. Allahu yastafi azikari Qur'ani azabuzu Allahu yastafi minal malaikati rusulan wa minan nas. الله يصطفي Suratul Hajj. من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير إن الله سميع بصير àyà òun náà ló tó bá ń tókè الله يصطفي من الملائكة رسلا من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير الله يصطفي من الملائكة رسلا ń bẹ nínú àwọn màláíkà Ọlọ́run mo ṣà wọ́n kan lẹ́sà nù ẹni ẹ̀sà ni wọ́n àwọn màláíkà wọ́n yé sí ọmọ Ọlọ́run wọ́n yé sí banatullah wọ́n yé sí ọmọbìnrin Ọlọ́run mi ní méjì mi ní mẹ́ta omi ń bẹ nínú wọn mi ní ha
arba'at ajha yemeri lumi ni ajnihatin ulu ajnihatin mathinan wa sulasan wa ruba'a Yazidu wa tun yazidu fi khalqihi ma yasha al-khaliqi ma yasha yazidu fi khalqi ma yasha in benu wọn ìyẹ́ méjì ló ní in benu wọn ìyẹ́ mẹ́rin ni Ọlọ́run wa benu wọn ìyẹ́ tí mo fún ẹ mọ iye mi Ọlọ́run náà Allahu yastafi minal malaikati rusulan wa minan nas. Màláíkà bó ṣe pọ̀ tóun àwọn kan bẹ tí a bá dákọ pé dákọ màláíkà mẹ́rin fún wa àwọn èèyàn ní sí àwọn tí wọ́n fẹ́ wí yìí wọ́n ní sí wọn pé wọ́n gbajúmọ̀ bẹ́ẹ̀ ni wọ́n sì pọ̀ jù bẹ́ẹ̀ Israfilu ń bẹ àbí nígbà tá a kọ́kọ́ dákọ Jibril Mikael Israfil Azrail ní mẹ́rẹ̀ẹ̀rin ó gbajúmọ̀ púpọ̀ màláíkà sì pọ̀ ju yẹ̀pẹ̀ lẹ̀ lọ àwọn kan tó ní hamalatul arsh àwọn mẹ́jọ ni wọ́n pè wọ́n àwọn mélòó mọ̀ pé àwọn mẹ́jọ àwọn di àlẹ́ àràsí mú báyìí àlẹ́ àràsí tí wọ́n dì mú Ọlọ́run fi wọ́n sọ lánàá kì í sápá àwọn gbà mú ilé àlẹ́ àràsí tó ké tán nísìnyí àlẹ́ àràsí hùn àwọn mẹ́jọ wọ́n dì mú Al-Qur'ani gbé jáde ní o kọ́dà agbọ́dọ̀ àbárí pé níjọ́ tí wọ́n bí Muhammad sallallahu alaihi wasallam Ànábì lẹ gbìyànjú bó pé sallallahu alaihi wasallam níjọ́ tí wọ́n bí Ànábì àwọn màláíkà wa ń lọ lé Ànábì Muhammad wọ́n lọ kí Amina gìrìgìrì àwọn méjèèjì wọn la ọjọ́ bíi pé wọ́n ń bára wọn sọ̀rọ̀ pé ibi tẹ́sí ń lọ tí wọ́n lọ kí ọ̀rẹ́ Ọlọ́run ni àwọn náà bá sì lọ àwọn tá a mú lọ́wọ́ yìí ni Ọlọ́run tó ti pé kò sí tí ò gbọ́ ó ní ẹ sọ́ọ̀lẹ̀ ẹ̀yin lè lọ kí wọn padà wá bẹ̀ ẹ̀yin kẹ́ ẹ mú lọ́wọ́ tẹ́lẹ̀ a kàn fi ṣe gẹrẹwú síbẹ̀ ni ìyẹn ni pé gbogbo ibi tí kálukú bá wà Ọlọ́run kàn fi wá ṣe ọ̀ṣọ́ síbẹ̀ ni rí ipò ṣe bẹ̀ dáadáa. Allahu yastafi orí Ọlọ́run yìí ṣe wọ̀ sí ẹni tó malaikati rusulan wa minan nas. àwọn màláíkà nù káyọ̀tì máa lọ torí àkókò wa minan nas ń bẹ nínú èèyàn tó ṣe pé èèyàn ni wọ́n o èèyàn tẹ́ wàá kọ́ dákọ̀ nínú ẹ̀ sànú èèyàn láyé kò sí èèyàn tẹ́ kọ́kọ́ dákọ̀ ju Muhammad sallallahu alaihi wasallam. kọ́dà ẹni tí èsè lẹ́sìn rẹ̀ tó ṣèwé ẹni tóun náà kọ́ dákọ̀ lálàsì yọrí lẹ́ni tó jẹ́ ẹni pàtàkì jù nínú ọ̀dọ̀ Ọlọ́run Muhammad sallallahu alaihi wasallam. àní Muhammad ẹ wà dákọ̀ àwọn ànábì Ọlọ́run àwọn òjíṣẹ́ Ọlọ́run àwọn ànábì Ọlọ́run wọn ò ju ẹnì kankan nú àwọn èèyàn ṣe ànábì Ìsá lọ́wọ́ kò ju ẹnìkan ànábì Ìsá ẹni ẹ̀sà ni ànábì Musa ànábì Ibrahima ànábì Yakub ànábì Elias gbogbo ànábì Ọlọ́run ni bẹ́ẹ̀ mọ̀ dákọ̀ wọn pẹ̀lú bẹ́ẹ̀ bá ń gbọ́ wọn ẹ rí i pé ìṣesí wọn kò tó tẹnì kankan a sà wọ́n lẹ́sà ni. Allahu yastafi minal malaikati rusulan wa minan nas. kékeré nínú. Inna Allaha sami'un basir. wa minan nas ń bẹ nínú èèyàn náà tó yẹ pé àṣẹlẹ̀ ní ẹ̀sà ni ẹ lè ní bá a nípa dáadáa yóò ibi ọ sọ̀rọ̀ yóò máa fi lẹ́kọ̀ọ́ yóò máa fi gbogbo nǹkan dáadáa rẹ̀ kọ́ ilé ẹ̀kọ́ ẹ máa wà wo sí ẹ pé àgbọ̀ ẹni Ọlọ́run dò sí farawé lélẹ́yìí bẹ́ẹ̀ lẹ́yìn tẹ̀ ń pòwe ẹni Ọlọ́run dò sí farawé ẹni Ọlọ́run dá lẹ́yìn náà àmọ́ ọ dá yín yàtọ̀ sí tiẹ̀ ẹ dákun gbogbo ẹni tó bá jẹ́ ní ẹ̀sà bẹ́ẹ̀ gbọ́nà ti pọ́n wọn léwu ní kẹ́yìn náà máa pọ́n wọn lé ẹ̀rí wọ́n ní àwọn àfáà wa ń sọ̀rọ̀ ní ọ̀rọ̀ tiwọn wọ́n ní yẹ̀súdù lìmárì kọ́wùmọ̀hù bí ihsan ilay ẹ bá wí wọ́lọ́hùn náà yasudu al-mar'u qawmahu bil ihsan ilayhim bil ihsan ilayhim àwọn ọmọ ẹ̀dá mọ̀ ni yóò máa gbà wájú àwọn yòókù ẹ̀ yóò máa ṣe kíni yóò máa gbà wájú pẹ̀lú kíni pẹ̀lú dáadáa tí ń ṣe fún wọn ó ẹ gbọ́ yé pẹ̀lú kíni pẹ̀lú dáadáa tí ń ṣe fún wọn yóò máa gbà wájú gbogbo nǹkan tí ń bá ń ṣe ní ọmọ tẹ́ wọn lọ́rùn wọn wá ní rí ẹlòmíì má fòun nǹkan kan kọ́ dáadáa tí ń ṣe kíni tí ń ṣe ni. bibadilin wa hilmin zada fi qawmihi al-fata. bá ń wí gbólóhùn náà bibadilin wa hilmin òun náà nù bá ń wí. bibadilin wa hilmin zada fi qawmihi al-fata. àbí ká kéwú díẹ̀ àbí ká kéwú díẹ̀. wakaunuka iyyahu alayka yasiru. ajé tó mọ bí pàdé bá ti ká sọ ní bẹ́ẹ̀ bá jọlẹ̀ tó bá ti rí èèyàn làmọ́lẹ̀ kò ní fẹ́ dìde bọ̀rọ̀ mọ́ dìde lérí ẹ̀. bibadilin wa hilmin zada fi qawmihi al-fata. wakaunuka iyyahu alayka yasiru.
يسير bí Basili kọ́mọ náà tó ní nì وحلم ẹlòmíì lówó lọ́wọ́ bí ọ̀rọ̀ yín nìyẹn olówó lọ́wọ́ gbogbo nǹkan lọ́lọ́ ń ṣe fún kì í wojú owó akọ̀rántí pòun tiẹ̀ ti ṣe rẹ̀ mọ́ ìtì rántí ni pé èmi kí mo ní ọlọ́mọ mi. ìsànú àwọn tó mọ wà lórí wọn yìí. àwọn tí mo wà lórí mọ sẹ́rí bí ọ̀gá bá ti fẹ́ràn owó jù ìyá jẹ ọmọ sẹ́ gbọ́ ọ̀gá bá fẹ́ràn owó bí káràhùn ọ̀gá bá ti pọ̀jù pẹ̀lú owó torí bàbá tó wá kọ́ mọ́ kalẹ̀ nínú ilé rẹ̀ pé yín fún lágbájá léyìí yín fún tábàdì lóyè ẹ̀mí rẹ̀ kóòtù wá ní àwọn ọmọ má bàjẹ́ fa yóò bá máa rí ikú so dípò tí ń rí ikú ni ọlọ́wọ́ máa rí o tiẹ̀ náà kú ni kì í ṣe mò ń rìpọ́ọ̀tù ni. ببذل وحلم bọ́ọ̀gá bá ti fẹ́ràn owó jù àwọn kan bẹ ní mo ti fẹ́ yà sí ń gbọ́ àwọn kan bẹ kí mọ́tò ń yà púpọ̀ nítorí ọ̀sásìkò mọ́ ẹni tó bá jẹ́ dókítọ̀ kò gbọ́dọ̀ fẹ́ràn owó dókítọ̀ tí ń bá ń tọ́jú ẹ̀mí tí ń gbẹ ẹ̀mí là iṣẹ́ tó lọ fún ọ nù máa wo owó sí kankan mọ́ sórí ọlọ́run ti fún ọ ní tó fi lówó kì í sì ṣe pẹ̀lú kọ́ wá fi ara ní ẹni tára bá ní méje kára hàn rẹ̀ ọ̀pọ̀ mọ́ ọ yẹ kó máa wo owó ń wo yẹ̀yẹ́ ní pọ́lọ̀ ní fún yẹn tó rẹ̀ ilé súnmọ́ ọlọ́run jù ọlọ́wọ́ bọ́ tí ìnáṣọ́ ń gbọ́ dókítọ̀ gbogbo dókítọ̀ ẹ lọ kẹ́mi yín kò ń bi pé kàràhùn owó pọ̀ fún yín tẹ́ ẹ bá ti ní kàràhùn owó jù ẹ̀mí ọmọ bọ́mọ yín lọ́wọ́ tẹ́ ẹ bá ti wáyé báyìí wá mi lè sọ pírẹ́sàn yẹn o ara nísìn níyì ẹ tara ṣe é ná kọ́dà bẹ́ẹ̀ bá ti géètì ibi tẹ́ ẹ bá ti ṣe é tẹ́ ẹ fẹ́ kọ́ jáde ẹ ti géètì wọ́n lọ́wọ́ wà bẹ́ẹ̀ sì ti géètì mọ́ náà ẹ máa tọ́jú tí ó jẹ ẹ máa tọ́jú ẹ lọ́ mú àǹkà báyìí wá àwọn èèyàn rẹ̀ ní ò ní fẹ́ kó gbé sọ́dọ̀ yìí wọ́n wà àmọ́ ẹ ti ní gbogbo oníṣẹ́ tẹ́ ẹ lò fún operation ẹ ti ní gbogbo nǹkan tẹ́ ẹ nífẹ̀ẹ́ fún operation ẹ jówó tẹ́ ẹ mọ̀ gbàmbí ẹ láàánú gbogbo ẹ náà ká máa fi kébù sí ìjọba gbogbo ẹ náà ká máa ṣe ọjọ́ lọ gbogbo ẹ náà ká máa fi ṣe kíni gbogbo ẹ ká máa fi kébù sí ìjọba bí bá ṣe ìnáwó ká máa náwó ni. وحلم sùúrù. ساد في قوم الفتى kó o tó a ṣe sùúrù ṣe jẹ́ sùúrù òkun tó bá ní. mọ̀mọ́ sáré máa bínú mọ́ sẹ̀rí ìhùlẹ̀ gàdọ́bì lọ́ọ́ mú kó nọ̀rọ̀ rẹ̀ kó sáré máa react gbogbo nǹkan gbogbo ọ̀rọ̀ ló lé sí gbogbo èsì ká máa fọ́ ìwọ́n tó bá ti já síwájú máa lágbè mára kọ́dà bí wọ́n bá sí ọ ó ṣe mistake ni tí bá wọn lọ bí ẹ̀mejì mẹ́ta wa ni sórí ìjọ ní nàmú kì í ṣe pé ìmọ̀ nǹkan sọ̀rọ̀ ni máa yí padà mọ́ sí bá àwọn òǹgàn bẹ̀rù rẹ̀ báwọn. ìyá mọ̀lẹ́kùn wàrà. Alhaji àgbà Ọlọ́run bá wa kẹ́ wọn. آمين. Sheikh Muhammad Kamaluddin Habibullah àná la yájọ́ ọjọ́ tí wọ́n kò láyé ayé wa rántí wọn wá lu Facebook pa wọ́n tún wá ń dákọ̀ wọn ó di 19 years tí bàbá kò láyé kí ni bàbá fi gba wájú mọ́ gbogbo ẹnikẹ́ni lọ́wọ́ kọ́dà àwọn tí bàbá bá wọ́n gbà pé bàbá ṣáájú àwọn pẹ̀lú bibazili wa hilmi àpá ni wọ́n ẹni tí wọ́n sì tún ná fọ́ọ̀mà kéwù. ساد في قومه الفتى gbogbo téèyàn fi gba wájú ìmọ̀ kì í tún wá ṣe pé òun ní mọ̀tò kan fi ń tẹríba bá ìtẹríba ìmọ̀ ní bàbá tí gbogbo ẹnu ẹnìkan kọ̀ gbà pé bí ìmọ̀ rẹ̀ ti tó rè. wọ́n kọ́ kò yé ẹnìkan àfọlọ́hún náà wọ́n kọ́ gbogbo ayé ń kéwù wọ́n ní àgbà òfìfo ní mọ̀ ró àgbà tí nǹkan bá ń bẹnu rẹ̀ yọ dákẹ́ ni ìdákẹ́ bàbá nǹkan bẹnu wọn. وكونك إياه àwọn ọ̀rọ̀ àfọ̀bádé ń bẹ lẹ́nu wọn kí wọ́n sọ wọ́n tún wá ríra wọn lọ́n tó fi ra wọn hàn wọ́n bàbá yìí fẹ́ sọ̀rọ̀ tí ò da lẹ́nu torí wọn ò gbọ́dọ̀ súnyàn lóhùn pé kò gbádùn ni tí wọ́n bá wí bẹ́ẹ̀ ó tọ̀ wọn ò ní gbádùn mọ́ torí wọ́n mara wọn. bàbá wọn là wá rí mọ́ gbogbo ayé tó wọ́n sunkún bíi pàànà wọn kù pẹ̀lú dáadáa wọn wàkàwùnúkà ìyá ọ̀dọ́wọ́ àlékà yasir sórí kọ́ ọ máa ṣe bí bàbá ti ń ṣe òkú wọn náà kọ́ ṣe wọn ọ̀rọ̀rùn fún wọn náà ọ̀sẹ̀ kí ni ọ̀rọ̀rùn fún wọn náà ẹ̀dẹ́kun ẹ̀jẹ̀ kẹ́gbìyànjú ẹ̀wù ẹ̀sẹ̀ ó di 19 years tí wọ́n ti kú láyé nìsín ẹ̀wù ọmọ kéwù kan rin ẹ̀wù àlùbáríkà ara wọn kan rin wọ́n wá lọ tán sí ọdún tí wọ́n ti lọ nǹkan wọn etí wọn ò ní lójú wọn wá ń ṣẹlẹ̀ lẹ́yìn wọn bó làwọn náà ti múra tá a fi kọ́ ṣe irú wọn àníyàn tó dáa bàbá tó wá ní gbogbo tí èèyàn bá ní ẹjẹ́ àlọ́ láníyàn tó dáa bí kọ̀kọ́ bàbá ti rí gbàgbà wọn rí ẹlòmíín sọ tó dáńtà ni ti ń ṣe inú ọ̀dà ẹlòmíín àsọ tó dáa kọ́dà ẹlòmíín lẹ́yìn ìyàn tán nísìn kọ́ sàpọ́nlé fún tọ́ba ní ohun ìtì ẹ̀mùgbà tí mo wí gan a jẹ́ pé ọlọ́run lu ẹlòmíín ni pé ọgbọ́dọ̀ máa wí etí ń bá ṣe nínú lọ́ọ̀ sí. ẹ dákun bò ní gbogbo wa náà tá a ṣe kọ́ ṣe irú àwọn bàbá yìí ń táwa náà bá ní ná dáadáa pẹ̀lú dáadáa ìyẹn kí ló ń wí rí
bibazilin ببذل وحلم ساد في قوم الفتى bẹ́ẹ̀ ṣe ṣe bọ́rọ̀ wọn ti rí wọn àṣẹra wọn bẹ́ẹ̀ ẹ gbà pété ẹlẹ́gbà kẹtì tó sásìkò ètò ẹ sọ fún mi ní mi ọ̀dà ọlọ́mọsà wọlé ànábì lọ́dọ̀ ọlọ́run alẹ́kùn kí ọlọ́run alẹ́kùn kí ọlọ́run yóò máa bá wọn lẹ́jà. àmọ́ béèrè àti mọ̀ dáhùn fúnra wa. àmọ́ béèrè àti mọ̀ dáhùn fúnra wa. gbogbo tó wà ń bẹ àmọ́ kó lórí. àmọ́ kó lórí bẹ́ẹ̀ ni gbàtọ́gọ̀ wà lórí káwọ̀ dáhùn fúnra wa káṣí ọlọ́run jáde àwọn gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ mọ́ jẹ́ mìíràn tàwọn tí ń kó kalẹ̀ ọlọ́run já sórí rí o gbogbo ẹ̀ tẹ́ ń gbọ́ tẹ́ ń wà náà ọlọ́run sàṣẹ̀lẹ̀kùn dáadáa fẹ́ẹ́ nìkọ̀ọ̀kan wa ọlọ́run jáde barika tiwa náà pọ̀ ọlọ́run kọ́ bàbá mọ̀ sí ni ó sì ní kọ́rọ̀ wọn dáa kọ́ sàmànà ọlọ́run sàmànà wa náà ọlọ́run tiwa náà dáa ká ló kọ́ rí ká níta rí gbogbo àwọn afáàná la tọrọ fún ọlọ́ba sànú àwa náà subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin.